látàrí láti lè jẹ́ kí ìdíje àti eré ìdárayá kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ìpínlẹ̀ Ògùn báyìí. ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti sọ di mímọ̀ ó ní ètò ìṣèjọba àwọn yóò máa tẹ̀síwájú láti lè máa ṣe kóríyá àti ìwúrí fún gbogbo àwọn eléyìí tó jẹ́ pé wọ́n ní ṣe ò pẹ̀lú eré ìdárayá jákèjádò tìbútùrò ní ìpínlẹ̀ Ògùn. eléyìí náà mo fi ń wọlé sórí ètò lórí pápá ní ìkànnì ayélujára eléyìí tó tàn kárílé kárí oko PSC television èyí ń kẹ́ pé ní PSE TV omi ẹ̀kọ́ náà ni o. ambassador Fúnmi Adénúgà àròrà búùtù ló kọ mi kó má bàa fẹsẹ̀ kọ lórí pápá mo tútù kódé o lójúmọ́ ti tòní ẹ jẹ́ kí n wá mu torí pé Yorùbá bọ̀ wọ́n ní ilé láti kẹ̀ṣọ́ròde pẹ̀lú ìròyìn eré ìdárayá tí kọ́kọ́ mú o láti ìpínlẹ̀ Ògùn. gómìnà ìpínlẹ̀ Ògùn lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọmọọba Dàpọ̀ Abíọ́dún ó ti ṣe kóríyá àti kóríwó ó gbé oríyìn rabandẹ̀ fún gbogbo àwọn ikọ̀ èyí tí wọ́n kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àti eré ìdárayá oríṣiríṣi o èyí tó wáyé ẹlẹ́kọ̀kànlélógún irú ẹ̀ 21 National Sport Festival èyí tó wáyé ní ìpínlẹ̀ Delta. níbẹ̀ làwọn ọmọ ìpínlẹ̀ Ògùn àwọn ikọ̀ tí ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ wúrà fàdákà àmì ẹ̀yẹ ni wọ́n gbà wálé o láti ìpínlẹ̀ Delta. lánàá nígbà tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó ń fi owó rọ̀gùnrọ̀gùn tó ń fún gbogbo àwọn ikọ̀ tí wọ́n kópa yìí níbẹ̀ ló ti wá ń sọ fún wọn o ó ní kólíkálukú wọn rí dájú pé eré ìdárayá ó jẹ́ nǹkan tí wọ́n tẹ pamọ́ tí wọ́n fi ọkàn sí nítorí pé eré ìdárayá ó máa ń jẹ́ kí ìfẹ́ kó jẹyọ láàrin àwọn ọmọ àti láàrin orílẹ̀-èdè tó fi mọ́ àgbáńlá ayé pátápátá. báyìí bí ọ̀rọ̀ ń ṣe lọ́rẹ́ o gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún lábala àwọn tí wọ́n gba gold tó jẹ́ pé 15 nínú àwọn olùkópa ló gba gold o nínú àwọn tó gba silver àwọn yẹn jẹ́ 18 18 bákan náà àwọn tó gba bronze àwọn jẹ́ 37 17 gbogbo wọn àti gbogbo àwọn tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá àwọn àtàlátìlẹyìn wọn pátá ní Dàpọ̀ Abíọ́dún ló fún lówó ó kéré jù mílíọ̀nù kan náírà ní gbogbo àwọn olùkópa ni wọ́n gbà lóníkálukú wọ́n sì gbéyìn kẹ́ tí wọ́n rìn lọlé wọn o. ní báyìí ẹ jẹ́ kí n máa tarí àtàrí kí n máa gbàbẹ̀ lọ sí òkè òkun ẹ̀yìn tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Arsenal àwọn ti Gunners náà ti bọ́n pùpùpù Mikel Arteta ó nínú òun dùn ayọ̀ òun kún o láti rí ọmọ adẹ̀yìnmú tó jẹ́ ọmọ agbábọ́ọ̀lù fún ilẹ̀-èdè England yìí eyín adẹ̀yìnmú ikọ̀ Arsenal tó tún jẹ́ ọmọ ilẹ̀-èdè England ìyẹn Ben White pé ó padà lákọ̀tún sínú ikọ̀ Arsenal tó darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ níbi ìgbáradì àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wà níwájú wọn. Ben White òun ló jẹ́ ọmọ ilẹ̀-èdè England tó kúrò nínú ikọ̀ England níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé èyí tó ń wáyé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Qatar ní ọjọ́ 29 nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí ní Ben White ló pòórá o àfi bí iṣó iná ẹ̀ kú ni tí ẹnikẹ́ni kò mọ ibi tó gbà lọ ṣùgbọ́n lásìkò tó darapọ̀ mọ́ ikọ̀ Arsenal padà níbi tó ti ń gbá bọ́ọ̀lù jẹun klọ́ọ̀bù ọ̀hún níbẹ̀ ló ti ń sọ fún ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn Mikel Arteta wípé kúkúrò nínú ikọ̀ England tó ń kúrò nínú oṣù kọkànlá ọjọ́ 29 ọ̀hún ó lóun pẹ̀lú ẹlẹ́dàá òun nìkan lọ̀rọ̀ òun yé o bẹ́ẹ̀ bá gbàgbé lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí ikọ̀ Arsenal pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan láti orílẹ̀-èdè ìtàló lọ́wọ́n jọ wá kò ní orílẹ̀-èdè Dubai níbi tí Arsenal tó ti gbé wúro kíkorò èyí tí wọ́n fi yanrìn ilẹ̀ sí tí wọ́n ti gbó sí ojú AC Milan 2-1 làwọn AC Milan bá gbójú sókè sí Olúwa wọ́n ní èyí tí á rí Olúwa mi ṣé kìí ṣe pé o kọ̀ wálẹ̀ bẹ́ẹ̀ má padà lẹ́yìn wa Olúwa o bó ṣe wà gángan nìyẹn lábala ti agbábọ́ọ̀lù ikọ̀ Arsenal ẹ jẹ́ kí n máa gbàbẹ̀ kí n máa lọ sínú ikọ̀ Manchester United àwọn ti Man U dà ẹ̀jẹ̀ ń rọwọ́ yín lókè okay now Erik ten Hag ó ti sọ jáde o ó ní báyìí Jadon Sancho oníṣẹ́rẹ́ ọmọ agbábọ́ọ̀lù yìí kò ní lè ní àǹfààní láti pẹ̀lú àwọn ikọ̀ ìpele àkọ́kọ́ tá a mọ̀ sí Manchester United first team látàrí wípé ọmọ ọ̀hún kò kójú òṣùwọ̀n tó ìfarapa tó ní o ó ní ìfarapa tó ní yìí kò ní lè jẹ́ ká fi orúkọ rẹ̀ sínú àwọn agbábọ́ọ̀lù ìpele àkọ́kọ́ ti kọ̀ Manchester United eléyìí tó jẹ́ pé ìgbáradì yóò máa tẹ̀síwájú nínú pápá ibi tí Manchester United tó ń ti gbáradì fún ti sáà eléyìí tó ń lọ lọ́wọ́ báyìí bó ṣe wà nìyẹn o lápá ti Manchester United. bákan náà ẹ jẹ́ kí n máa lọ ọmọ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn tó máa ń dẹ àárín gbọ̀ngbọ̀n pápámù fi ikọ̀ Liverpool ti orílẹ̀-èdè England tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn Lucas ní báyìí wọ́n ti yọ orúkọ rẹ̀ kúrò nínú àwọn agbábọ́ọ̀lù tí ó máa ṣe ìgbáradì fún ikọ̀ tuntun eléyìí tó ń gbábọ́ọ̀lù jẹun fún lórílẹ̀-èdè Brazil èyí tá a mọ̀ sí Grêmio lẹ́yìn tí wọ́n ṣe ìwádìí wípé Lucas yìí
ó ní ìṣòro ọkàn eléyìí tó ń bá fira lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìdí rèé tó ṣe sọ yìí pé a ò gbọ́dọ̀ finá sórí òrùlé o. Ikọ̀ tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ní orílẹ̀-èdè Brazil báyìí, ìyẹn Club Grêmio, ni wọ́n ní kó máa gbé lọ ilé ìwòsàn kó lọ tọ́jú ara rẹ̀ náà. Tára bá ti lé dáadáa yóò máa darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ fún ìgbáradì nínú ìtẹ̀síwájú níṣẹ́ tó yàn láàyò nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bákan náà ẹ jẹ́ kí n gbórí wọ ikọ̀ Chelsea, àwọn tọmọ ìyá aláró nìyẹn. Armando Broja òun ni wọ́n ti sọ wípé o tí sáà yìí yóò fi parí kò ní láǹfààní láti kópa o pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó ń tàwọn akẹgbẹ́ rẹ̀ fún ikọ̀ Chelsea látàrí pé ó ní egbò kékeré kan èyí tó bá fira nínú orúnkún rẹ̀ o. Broja òun ló gbé egbò yìí láàrin ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ eléyìí tó wáyé láàrin ikọ̀ Chelsea àti Aston Villa. Níbẹ̀ ló fara gbégbò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ eléyìí tó wáyé láàrin ikọ̀ Chelsea àti Aston Villa ní orílẹ̀-èdè Dubai èyí lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí. Ní báyìí wọ́n ní tí sáà yìí yóò fi parí ọmọ òun kíní ọ̀hún yóò máa bá fira, ṣùgbọ́n wọ́n ti gbé lọ́dọ̀ àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ o níbi tí ó ti máa gba ìtọ́jú síwájú sí i. Ní báyìí ẹ jẹ́ kí n fún yín ní èsì àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé èyí tó ń lọ lórílẹ̀‐èdè Qatar lọ́wọ́ báyìí, Qatar World Cup 2022. Lánàá òde yìí ti ṣe ọjọ́ 13 nínú oṣù kejìlá ọdún 2022, orílẹ̀‐èdè Argentina àwọn ti Lionel Messi nìyẹn wọ́n máa ṣe dáadáa lánàá. Ewúro burúkú tó ń ti òkúta eléyìí tó jẹ́ òkúta tó lè yọ eyín òun ni wọ́n gbopọ̀ báyìí ni wọ́n fi fọ ẹnu fún àwọn ọmọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Croatia o. Lánàá òde yìí 3-0 ni wọ́n nà wọ́n. Àwọn Croatia wọ́n gbójú sókè sí Olúwa, wọ́n ní Olúwa o níbo ni ìrànlọ́wọ́ rẹ yóò ti wà, ṣùgbọ́n ìrànlọ́wọ́ ọ̀hún kò tètè fọhùn fún ilẹ̀-èdè Croatia. Bákan náà èyí tó máa wáyé lónìí gangan rèé o, èní tí í ṣe ọjọ́ Wednesday ọjọ́ 14 nínú oṣù kejìlá ọdún 2022, orílẹ̀-èdè Faransé ìyẹn France pẹ̀lú orílẹ̀-èdè Morocco ni wọ́n jọ wákò tó bá di ní aago 8 alẹ́ ti tòní. Àwọn tí ó gbá third place playoff tó máa wáyé lẹ́yìn ti tòní, orílẹ̀-èdè Croatia àtẹni tó bá jáwé olúborí o yálà orílẹ̀-èdè Faransé àbí orílẹ̀-èdè Morocco òun ni ó kojú orílẹ̀-èdè Croatia tí ó bá fi di aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ sátidé ọjọ́ 17 oṣù kejìlá ọdún tá a wà yìí. Tó bá máa fi di ọjọ́ Sunday ọjọ́ 18 nínú oṣù kejìlá ọdún tá a wà yìí, orílẹ̀-èdè Argentina àtẹni tó bá jáwé olúborí o nínú orílẹ̀-èdè Croatia àtẹni tó jọ wákò èyí láàrin orílẹ̀-èdè Faransé àti orílẹ̀-èdè Morocco òní ó kojú orílẹ̀-èdè Argentina tí ó bá fi di aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ Sunday ọjọ́ 18 oṣù kejìlá ọdún tá a wà yìí. Ẹ rí pé kíní ọ̀hún ti lọ, ṣùgbọ́n ọ̀rọ̀ ti ń lọ. Àwọn tèmi ní gbòòrò ayé wọ́n ní Messi báwo ni Ọlọ́run ti bá ẹ yọ Cristiano Ronaldo kúrò, èèyàn ilẹ̀-èdè Portugal kò sí ń bẹ̀ mọ́. Èégbà ó dùn mí o, ṣùgbọ́n gbogbo ẹ̀ tí ó bá tún fi di ọjọ́ míì tá a tún máa mú ìròyìn eré ìdárayá ẹ̀yìn lórí pápá lórí ìkànnì ayélujára PSE TV tá a tún máa mú wá fún yín. Orúkọ ti tèmi kò tí ì yí padà, Ambassador Fúnmi Adénúgà. Àròra búùtù kó má bàa fẹsẹ̀ kọ lórí pápá làwọn tèmi ń pè mí ní gbòòrò ayé. Ẹ má gbé kúrò bẹ́ẹ̀ máa wò ó, ẹ share ẹ jẹ́ kí gbogbo àwọn tí ò tí mọ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀, ẹ pín ká ilé kárí oko àtàwọn tó wà lẹ́yìn odi orílẹ̀-èdè yìí kí wọ́n máa wo eré ìdárayá lédè Yorùbá pọ́nbélé ní tiwantiwa àníjà yín kulẹ̀. Ire àtayọ̀ láti fi pàdé lọ́jọ́ míì. Ṣé ó dàbí. Ẹ máa bá wa wo ìkànnì Prophet Entertainment PSE TV, ìgbádùn yín ló jẹ wá lógún.